adájọ́ ní kí wọ́n yẹgi fún Àjàkáyé tó pa ọlọ́kadà sínú oko nítorí 50 náírà. ilé-ẹjọ́ gíga kan tó wà nípìnlẹ̀ Èkìtì ti pàṣẹ pé kí wọ́n yẹgi fún ọkùnrin ẹni ọdún 48 kan Tóyìn Àjàkáyé nítorí pé ó ṣekú pa ọlọ́kadà kan ní Àgbàdo Èkìtì níjọba ìbílẹ̀ Ẹ̀gbọ́nyìn nípìnlẹ̀ Èkìtì. ọ̀daràn yìí pe ọlọ́kadà náà lọ́jọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2018 pé kó gbé òun lọ sóko òun tó wà lójú ọ̀nà Àgbàdo sí Òde Èkìtì. Àjàkáyé sì gbà láti san 200 náírà fún ọkùnrin yìí. Aláròyé gbọ́ pé nígbà tí ọlọ́kadà yìí gbé dé oko rẹ̀ ọ̀hún ó fún un ní 200 náírà. lẹ́yìn èyí ló ní kí ọkùnrin ọlọ́kadà ọ̀hún dá 50 náírà padà fóun gẹ́gẹ́ bí ṣéńjì òun. èyí ló mú kí ọlọ́kadà yìí yarí pé 200 náírà làwọn jọ ṣàdéhùn lé lórí. èyí ló sì fà á tíjà fi bẹ́ sílẹ̀ láàrin wọn. lásìkò tí wọ́n ń jà náà ni Àjàkáyé gún ọlọ́kadà yìí pa tó sì gbẹ́ ilẹ̀ nínú oko rẹ̀ níbẹ̀ ló bá sin ín. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí padà bẹ́yìn yọ pẹ̀lú bí àṣírí Àjàkáyé ṣe tú níbi tó ti ń gbé òkú ọlọ́kadà yìí lọ láti sin sínú oko rẹ̀ ni ẹnìkan ti rí i, òun ló sì táṣìírí ọ̀rọ̀ náà. nígbà tí ìgbẹ́jọ́ náà ń lọ lọ́wọ́ agbèfọ́ba ọ̀gbẹ́ni Julius Ajibare pe ẹlẹ́rìí 4 lórí ẹjọ́ náà, bẹ́ẹ̀ ló tún kó àwọn ẹ̀rí míì lọ́kan-ò-jọ̀kan sílẹ̀. bákan náà ni agbẹjọ́rò ọ̀daràn náà ọ̀gbẹ́ni Ọmọnìyí Ìdòwú sọ̀rọ̀ lórúkọ oníbàárà rẹ̀ Àjàkáyé. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Olúkáyọ̀dé Ògúndánà ṣàlàyé pé ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan ọ̀daràn náà ni agbèfọ́ba fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú níwájú ilé ẹjọ́ ọ̀hún. ẹ̀yìn èyí ló pàṣẹ pé kí wọ́n lọ yẹgi fún ọ̀daràn náà títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu ẹ̀. bákan náà ló gbàdúrà pé kọ́lọ́run foríjì ẹ̀mí ẹ̀. Taofeek Sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.